ti mú ó wà lára ẹ̀ tó bá ti wá torí nǹkan tó fẹ́ bá jà ó ní àwọn nǹkan tí ò jẹ́ kí kò ṣe déédéé lára gẹ̀dígẹ̀dì ìgbẹ́ tó yà dáadáa déédéé ló fi mú tó bá dẹ̀ ti mú tó ti flush out ó lè rán kó ṣiṣẹ́ kó o mú láàrin ọ̀sẹ̀ lọ síra wọn iṣẹ́ tó mú fún ó wà lára ẹ̀ ṣùgbọ́n ṣe tó ń gbà mí wà àwọn kan wà pé bóyá ìdákọ́lẹ̀ ni wọ́n ní lára tí wọ́n lè ṣe déédéé bóyá àwọn èèyàn wọn lè rò pé òkè bóyá kí n tó súnmọ́ obìnrin bíi 5 hours at that time bóyá kí n mú bóyá bíi 7 hours at that time bóyá kí n mú òun ṣe nǹkan tá a ní láti ṣe máa mú ká tó fi lọ bóbìnrin sùn nǹkan tó yẹ ká ti tọ́jú ara wa gẹ́gẹ́ bí ààbò ká tó lọ bóbìnrin ṣeré. ẹjọ́ sà ṣé ẹ̀ ń ṣe ẹgbẹ́ torí pé àwọn tó ń po àgbo yìí wọ́n wà nínú ẹgbẹ́ àwọn bí àwọn bàbá wa yóò sá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ wà nínú ẹgbẹ́ àwọn akọ̀ǹtì. ṣé mọ̀ pé òfin orílẹ̀-èdè Nàìjíríà nínú constitution Nàìjíríà ó fi àyè gba ẹnikẹ́ni láti associate rẹ̀ láti have freedom of association lórí bóyá lórí pé ká lọ pé iléeṣẹ́ tí wọ́n ti gbòòrò tó lójú ti wá lè ti jẹ́ ká ti máa wẹ́gbẹ́ kiri nígbà tí ẹ bá ṣe ní standard system gbọ́dọ̀ kó standard ẹ̀ ń ṣe jáde by that ẹ máa rí pé most àwọn tẹ̀ ń dárúkọ yẹn tẹ bá wò abáwọn nínú iṣẹ́ ẹ̀ wọ́n ti wá síwájú wa bóyá nígbà díẹ̀ lákòókò díẹ̀ bóyá àwa náà máa lè darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní agbára láti ṣe ẹgbẹ́ fọ̀ náà ẹgbẹ́ tá à ń ṣe ẹgbẹ́ NAFDAC àti ẹgbẹ́ custom àti ẹgbẹ́ federal government kábíyèsí pàmìtọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà ìgbà tí o ti mìtọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà tó ń jẹ pé ó bá mìtọ̀ tó fẹ́ gbẹ́ lọ́mọ ẹgbẹ́ kó má sanwó ìjọba ni èyí jẹ́ kó jẹ́ pé ààfin ṣe priority because ẹ lè decide láti má join ẹgbẹ́ ẹ lè fẹ́ bá ẹgbẹ́ ṣe so there is freedom of association and freedom of the association. Sir, pẹ̀lú gbogbo ìdẹ́tìkálẹ̀ tẹ́ ń ṣe yìí tó dẹ̀ mú owó wọlé tí gbogbo ìlú dẹ̀ ń benefit láti inú ẹ̀ kí ni ìdí tẹ́ fi rò pé ó yẹ kẹ́ ẹ̀ ṣiṣẹ́ ìlú. ẹ ṣe púpọ̀ ṣe rí òṣèlú yìí mo ti sọ nípa àìmọye ìgbà pẹ̀lú àwọn oníròyìn pé èmi kọ́ ni mo rán ra mi ṣùgbọ́n ọba tó rán mi òun náà ni ọba tó dá ẹni àti lọ because mo wò pé tí máa fẹ́ bẹ̀rẹ̀ personally on my own pẹ̀lú òye àti ọpọlọ tó lọ fún mi ṣé kánsẹ́lọ̀ ni màá ti bẹ̀rẹ̀ ni torí wọ́n jẹ́ pé òṣèlú dàbí higher institution àbí institution tẹ́ pé èèyàn bẹ̀rẹ̀ láti scratch àbí àti grassroots ṣé kánsẹ́lọ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ ni àbí assembly honourable assembly nítorí torí òye tí mo ní gọ́vnà tó ní kò 20 Nàìjíríà torí nínú pátá ká wá ìdàgbàsókè orílẹ̀-èdè Ọlọ́run dá mi pé ní ààrẹ yẹn so mo wá rí i pé bọ́lá ń ṣe pè mí ṣé mi ló ń bá sọ̀rọ̀ tàbí ń sọ nǹkan mi so ó kàn sọ pé kékeré máa lọ wá orílẹ̀-èdè tuntun nínú àlá yẹn wo báwo ló ṣe bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ìgbà tí former president Muhammadu Buhari and former vice president Atiku I think it was 2018 tí wọ́n pè láti attend the presidential debate nígbà yẹn Ọlọ́run á sọ fún mi pé wúwo àwọn ìwọ̀n yìí wọn ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún Nàìjíríà pé wọ́n ti kùnà wá mú ìkùnà wọn yìí fi ṣe àbẹ̀kùn pé kí n fi mistake wọn pé wọn wá fún presidential debate láti wá sọ fún àwọn ọmọ ìlú ohun tó fẹ́ ṣe tó bá débẹ̀
pé wọ́n ti ṣe mistake pé kí wọ́n á lo mistake wọn yìí kémi fi ṣe àtẹ̀lé. Ohun tó fi bẹ̀rẹ̀ pé nígbà tí mo ti gbọ́ tíìm àti tájù tí Ọlọ́run bá mi sọ pé you're looking for a new nation, a new Nigeria, and that is why I started it with welcome to new Nigeria. Olufemi Oguntoyibo, 2023 presidential aspirant. So, mo rí wípé nínú tíìmù yẹn mo ní àǹfààní láti lọ káàkiri state, mo dẹ̀ meet a lot of people. Mo wá rí wípé kò kàn ṣe pé mo kàn darapọ̀ mọ́ òṣèlú àbí mo join òṣèlú, mo wá láti jẹ́ pé ká gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ nínú oko ẹrú eléyìí tí gbogbo wa jọ wà, tèmi àti ìjọ dájọ́ wà. Ilé-iṣẹ́ yìí kò ṣe pé ìjọba ló ràn mí lọ́wọ́ financially láti dá sílẹ̀. Èmi fún ara mi ni mo rò pé mo gbọ́dọ̀ ṣe rere láyé. Mo wá rí bí gbogbo ènìyàn kọ́ ló lè ronú bí mo ṣe ronú yìí. Èyí ló wá jẹ́ kí n gbọ́ ohùn yẹn. Nígbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò tí máa sọ fún yín, ó máa yà yín lẹ́nu pé mi ò ní 5 million naira ní savings tí mo fi ń pariwo orílẹ̀-èdè tuntun tí mo gbọ́ ohùn ẹ̀. Welcome to the. Kí ni purpose of this? Is to go and rescue Nigerians from their suffering. Kí n lọ gba àwọn orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Mo wá ń gbọ́ wọn sọ pé mo ti dá iléeṣẹ́ lẹ̀ náà. Iléeṣẹ́ tí mo dá lẹ̀ náà ni mo lè fi gba àwọn orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Ó tún jẹ́ kó yẹ pé kò tó wípé torí tí mi ò bá ní government power, mi ò ní lè ní agbára láti lè ṣe olùdíje méje àti àmẹ́fà àwọn nǹkan tí ó fún mi wọ inú òṣèlú ilé. Nínú òṣìgbà tí mo wá wọ̀ bẹ̀, mo wá rí wípé òun ṣe bóyá pé nǹkan tó ní lára púpọ̀ ní òṣèlú, ṣùgbọ́n àwọn tí ó ń ta fún ní agbára láti tú ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ló dà pé ó nira fún láti lo ipò ohun ìtú orílẹ̀-èdè Nàìjíríà ṣe àti tú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ nínú ìgbèkùn tààrà. Torí tá a bá wò ó, kò tí ì ṣe ohun gbogbo tó ń dà lè tọ́ka sí pé ó ti ń function gẹ́gẹ́ bí tó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó máa benefit ní gbogbo nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà tí a ní ìlú tó kún fún wàrà àti fún oyin, ṣùgbọ́n tí àwọn ọmọ orílẹ̀-èdè tàbí ń ṣiṣẹ́ bí àjíjẹ. Because tí ó bá jẹ́ pé àwọn olórí wa máa ń rò tẹ́ tó mú policy síta, kí ni provision tẹ́ ti provide? Báwo lẹ ṣe rò? Ṣé kò ní pa àwọn orílẹ̀-èdè lára? Wọ́n kàn mú policy síta, wọ́n lè fún 1 day 2 days publication, wọ́n á ní social day tó máa take effect. Wọ́n tẹ̀ consult àwọn ọmọ tó fẹ́ gbé dé lórí. Everybody explain. Come on a majority vote. Ìwọ̀ngbò yẹ kí orílẹ̀-èdè tó wá ìdàgbàsókè tó ní bó ṣe ń gba feedback lọ́wọ́ àwọn ọmọ ìlú nígbà ń lo internet. Why is the government fail láti provide a portal láti máa fi ṣe call and response or messaging tí wọ́n máa fi máa bá ìjọba sọ̀rọ̀ lórí àgbàṣe bí àwọn comment lórí news platform tí bá ṣe publication fún àwọn èèyàn comment. Why is the government ní òun àkọ́bá yẹn ṣe káwọn èèyàn máa contribute tó máa láti mú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn wọ̀nyí wọ́n dẹ̀ ń kúrò Nàìjíríà, wọ́n lọ sí ìlú òkè òkun, but nǹkan tó ń rí bẹ̀ wọ́n ò fẹ́ mú lò. Ó jẹ́ pé wọ́n rí wọ́n ń develop. Ó jẹ́ pé àwọn òyìnbó yìí ṣe ń tọ́jú àwọn ọmọ ìlú wọn. Ó jẹ́ pé àwọn olórí tá a fi ṣe lórí wọn rí. Bá ti di ọdún mẹ́rin náà wọ́n á sáré kiri. Wọ́n ti máa gbàgbé pé ìgbà táwọn kọ́ débẹ̀ láàrin ọdún méjì wọn rántí àwọn ará ìlú wọn. Ọdún kù ọdún mẹ́ta ọdún kan sí ètò ìdìbò míì wọ́n máa sáré kiri. Èmi ríra mi wípé nìkan ni mo rán mi níṣẹ́. Ọlọ́run ló rán mi níṣẹ́. Tí mo dẹ̀ ti determine wípé gbogbo ìgbé ayé tí mo fẹ́ gbé lórí ilé ayé
torí mo fọ́nà sọ 150 years ṣùgbọ́n náà ló mú bàtí máa lọ. Ìgbàkigbà tí mo bá máa lọ mo fẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí n lórúkọ ju bàbá wa Olówó lọ. Ohun tí èmi ní lérò nìyẹn láti ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ohun tí mo bá kó jọ láyé mo fẹ́ fi sin humanity àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Torí tí mo bá ti lọ ọ̀gá tí bàbá mi ná owó ìmọ̀ mi ò gbàdúrà káwọn ọmọ mi náà ṣe máa dúkọ́ tó ṣoore káwọn náà wà láàyè tí wọ́n. So èyí ló jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe tá à ń kó jọ láyé yìí ká fi ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káyọ̀ wá kù ní pẹ̀lú díẹ̀ létí ìdí agbára kò ní nǹkan ká. Wọ́n ti máa ní agbára ìjọba ó lè lọ kí n lù dáradára ju bí mo ṣe ní agbára lọ sí nísìnyí. Ẹ ṣe púpọ̀. Ẹ kú òun sà.